Ẹ káalẹ́ o, ẹ̀yin ènìyàn wa, ẹ kú àtàárọ̀ lénìí, ẹ dẹ̀ kú ọjọ́ mẹ́ta, a kú gbódódó ti rí, àsìkò rògbòdìyàn lú, a kú ọ̀rọ̀ lú yìí, lágbára lọ́wọ́ náà ọlọ́ba yóò gbé Yorùbá ilẹ̀ Yorùbá lékè ọ̀tá. Ẹ rí i pé láti bí oṣù bíi mẹ́ta sí mẹ́rin kan àti wá sórí kan ní gbẹ̀yìn tá a bá àwọn ènìyàn sọ̀rọ̀ nípa akitiyan bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí before EndSARS. Tẹ́ ẹ bá wò ó dáadáa ẹ rí i pé gbogbo àwọn ọ̀rọ̀ tí mo sọ ní last video mi ló ti jáde nínú EndSARS nípa ọ̀rọ̀ tó eléyìí tó ṣe kókó tó bá ọmọ Nàìjíríà tó bá ọmọ Yorùbá lọ. Èmi ò sọ̀rọ̀ lórí orílẹ̀-èdè Nàìjíríà ń tèmi Nàìjíríà because tẹ́ ẹ bá wo àwọn nǹkan tójú ti rí orílẹ̀-èdè yìí ò gbé Yorùbá. Àwa Yorùbá fún ara wa náà àwa náà àlétò àmọ́ bá a ṣe fẹ́ rìnrìn wa kò yé wa a kàn ń ṣe àṣà ń ti lọ pé ńjọ́ kan yóò já síbi kan. Ṣé rí kókó ọ̀rọ̀ tí mo mú wá lálẹ́ yìí ní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Ìbàràpá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Nígbà EndSARS ní last year October mo jẹ́ káwọn èèyàn understand bó ṣe ìlú Nàìjíríà ṣe rí. Òṣèlú tó wà ní Nàìjíríà ju ti Amẹ́ríkà lọ times 10. Amẹ́ríkà gan emulate Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí ni. Ìdájọ́ pé Amẹ́ríkà kìnnìkan wọ́n emulate wa lọ́wọ́lọ́wọ́ ni. Ìlú tí British bá colonize ìlú náà ò ní fararọ kò ní nísinmi. Àṣírí mo gé fún yín lénìí. Ẹni ìlú tí British bá colonize wọn ò lè ní ìsinmi. Ètò ọrọ̀ ajé wọn yóò máa ṣe ségesège ní wàláì. Ọ̀rọ̀ tí tèmi tí mo fẹ́ fàyọ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Ìbàràpá mo kàn yà lọ sórí ọ̀rọ̀ EndSARS torí pé mi fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀. A ti sọ̀rọ̀ tó dẹ̀ ó ti wáyé Ọlọ́run ti bá wa ti lọ. Gbogbo ẹ̀ náà géèmù ni ọ̀rọ̀ EndSARS géèmù. Irọ́ ń parọ́ fúnrọ́ èké ń bèké sọ̀rọ̀ irọ́ ń parọ́ fúnrọ́ ni. Ìjọba Nàìjíríà ò dá o ṣùgbọ́n àwọn aráàlú Nàìjíríà gan aburú jésù lọ èṣù ní ńlá àwa gangan táwa nù Nàìjíríà yìí èṣù ni wá èṣù wàláì. Ní last week ọ̀sẹ̀ tó kọjá yìí àmì kan lọ́lọ́run kan fi hàn ilẹ̀ Yorùbá pé bí ó ti rí nù. Ẹ prepare Yorùbá ẹ lọ múra gidi gan kẹ́ ẹ dira yín lámùrè ẹ dira yín. Yíbò ti kọjá yín o Yíbò wọ́n ti kọjá yín fàfàfà. Àwọn náà ń play politics pẹ̀lú Yorùbá. Yíbò fẹ́ràn yín o ẹ dì mọ́wọ́ sí ẹ má fi jẹun. Kò sí ìran tó fẹ́ràn Yorùbá lórílẹ̀‐èdè ṣùgbọ́n Yorùbá ń play géèmù lọ́wọ́. Géèmù yẹn kì í ṣe pé àwọn èèyàn ń sọ̀pọ̀tì aṣíwájú àbí pé aṣíwájú ṣe kéde kan táwọn èèyàn ń pariwo. Géèmù ni Yorùbá ń play lọ́wọ́. Kò sẹ́ni tó mọ̀ pé wọ́n marginalize Yorùbá. Àtúnwá láwọn ọmọ tí ò fẹ́ràn wa Yorùbá ló burú jù núran àtúnwá fẹ́ràn ara wa. Ládùúgbò bí wàhálà ṣe ṣẹlẹ̀ tó lórí kéèsì Ìbàràpá. Fẹ́mi Gbàjàbíàmílà kí lè rí tó rí sọ sí. Ṣebí òun ni speaker of the house sọ̀rọ̀ tí dán kankan mọ́. Òṣèlú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ Nàìjíríà yìí ẹ sáà máa wòran torí ẹ̀yin fẹ́ ká ja rọ́ǹgì jà ẹ̀yin sì fẹ́ ká ja ìjà tí ó mú wa tá a fi jẹ̀bi tàbí tá a fi ní rí tá a fi ní jẹrí ọ̀tá. Irújà bẹ́ẹ̀ mi ò fẹ́ torí ẹ̀ mo ṣe ń pariwo ẹ sì mọ́ balẹ̀ dà kankan jà. Gbogbo lẹ́yìn tí kí lorúkọ lẹ́yìn tó wà ní Ìbàdàn gómìnà Ìbàdàn ṣe lọ yìí lórí ọ̀rọ̀ Ìbàràpá ẹ má bínú sí ẹ má wòran. Ilẹ̀ Yorùbá kankan Gani Adams ẹ má bínú sí ẹ má wòran.
ẹ má ṣe blame game, mo ti sọ fún yín láti ilẹ̀. Ẹ má wòran, yín ṣẹ̀ṣẹ̀ rìn Yorùbá bọ̀ díẹ̀díẹ̀ ni. Eléyìí tí Sunday Igboho ṣe yẹn starter ni. Àwọn oní hòtẹ́ẹ̀lì wọ́n ní kíní kan tó máa ń pè starter tó máa fẹ́ fún yàn lóúnjẹ, wọ́n ní starter ni. Eléyìí ẹ kọ́kọ́ jẹ náà kẹ́tọ́ wá jẹ oúnjẹ gidi. Ìjà gidi ń bọ̀ wájú fún Yorùbá tá a jà. Fúlàní tẹ́ ń wò yẹn ti plan wa over 40-50 years back, but ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń plan, ẹ̀yin ṣẹ̀ wá ń gbé apá gbẹ́sẹ̀ lónìí. Nítorí yín èmi lẹ́nu nìyẹn tó jẹ́ kí n mọ́ rẹ́rìn-ín torí àti di gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lọ ní last weekend tí kò tí ì lórí kò ní ìdí báyìí. Nǹkan tí mò ń sọ fún yín nìyẹn pé ẹ ṣáà máa wòran, ẹ máa prepare, ẹ má prepare pé Nàìjíríà ó ṣẹ́tù. Mo sọ fún yín dáadáa látẹ̀yìnwá, ẹ má dòdò pé ìlú yìí ó ṣẹ́tù, kò sí kan tó jẹ́ ṣẹ́tù. Gbogbo àwọn tí ó gbé pa àpótí ìdìbò tí gbogbo wọn sáà ń wò pé àwọn ń ṣèjọba orílẹ̀-èdè yìí, ṣé bí tìlú arọgbọ lèyìn ó ṣe lórí ìlú. Géèmù tí Fúlàní ń play lọ́wọ́, tẹ́ ẹ bá lọ wo dáadáa ẹ dá wọn mọ̀ dáadáa. Àwọn tó wà northern part ẹ dá wọn mọ̀. Àwọn èèyàn máa ń categorize everybody as Hausa. Wọn ò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀. Hausa yàtọ̀ sí Fúlàní. Ìjọ ní Gàmbàrí pa Fúlàní ò lẹ́jọ́ nú. Hausa yàtọ̀ gédégbé. Màá sọ̀tàn kékeré kan, mo ti sọ lórí ìkànnì yìí, màá kàn ra sọ briefly nsìn nípa ọ̀rọ̀ Maiduguri. Ṣé ẹ rí ìlú tí wọ́n ń pè ní Maiduguri? Ìlú tó bá Yorùbá ṣe. Ìlú Maiduguri bá Yorùbá ṣe gan. Àjọṣepọ̀ tó mọ́yán lórí dẹ̀ wà láàrin Maiduguri àti ìran Yorùbá. Àwọn ìtàn kan wà òfegè ìtàn tí ò fẹsẹ̀ múlẹ̀ dáadáa tá a máa ń gbọ́ ń gbà yẹn, wọ́n ní Kùkáwà, Lámúrúdù, Odùduwà. Tẹ́ bá rántí àwọn ọ̀rọ̀ yẹn nígbà táwọn ní secondary school bóyá primary school, wọ́n ti dọ́gbọ́n sọ̀tàn kan fún wa ní history ńgbà yẹn. Wọ́n máa sọ̀rọ̀ Lámúrúdù, Kùkáwà ní táwọn Maiduguri, Lámúrúdù olóbí Odùduwà lọ́mọ. Ṣùgbọ́n ní mẹ́fà yọ ń bẹ̀, Lámúrúdù pàṣẹ, Kùkáwà pàṣẹ kì í sọ ọmọ Odùduwà ni, kì í sì sọ ọmọ bàbá Odùduwà. Wọn ò relate, ẹrú ló jẹ́ fún bàbá Odùduwà at that time. Ẹrú ni Kùkáwà jẹ́. Torí ẹ̀ làwọn ìran Borno gangan tó ní Maiduguri, àwọn ìran yẹn ṣe máa ń kọlà tí wọ́n fà látòrí bí ìlà Òṣogbo, bí irú èyí tó wà lójú Sunday Igboho gangan. Wọ́n ní ìlà tó wà lójú Borno. Ṣé wàá rí ìlà tẹ̀ ń wò yìí? Yorùbá ló kọ́ sójú wọn láti fi sàmì sí wọn lára nígbà yẹn, torí àwọn tí ṣòkòwò ẹrú pọ̀. Borno ìwà jẹ́ àwọn Kùkáwà, àwọn ìran ìwà jẹ́ ìran tó jẹ́ pé wọ́n lóòótọ́ gan, wọ́n wà lóyà sí Lámúrúdù. Òun náà ṣe pẹ́ nílé Ifẹ̀ kí wọ́n náà tó lọ tẹ̀dó síbi táwọn yẹn. Wọ́n ti tẹ̀dó síbẹ̀ yẹn years, more than 1,000-2,000 years náà ti wà níbi táwọn yẹn ní Borno ti wà ń bẹ̀. Bọ̀n kankan tó kàn ṣẹlẹ̀ ń bẹ̀ tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ lẹ́nu ibi tí mo ń lọ ń bi ìtàn yìí tó jẹ́ ń pa, kì í ṣe pàpà pé mo fẹ́ pàtàn rẹpẹtẹ, bọ̀ kàn fẹ́ sọ kankan. Ìsinmi pẹ̀lú kéèsì Boko Haram. Ǹjẹ́ yẹn gbúrò Boko Haram Kánò? Ǹjẹ́ gbọ́rò rẹ̀ Sokoto? Ǹjẹ́ gbọ́rò rẹ̀ ní Minna? Ǹjẹ́ gbọ́rò wọn ní Bauchi? Mo fẹ́ kẹ́ di ọ̀rọ̀ tí mo question tí mo ń bẹ̀rẹ̀ lọ́wọ́ yín. Ṣé rí Uthman Dan Fodio nígbà tó wọ Nàìjíríà ní 18th century ló wọ Nàìjíríà. Uthman Dan Fodio ìran Fúlàní, ìran àlejò ni wọ́n yìí sọmọ Nàìjíríà rárá. Àtọ̀húnrìn wá ni wọ́n láwọ̀lúwá ni. Nígbà tí wọ́n dẹ̀ dé ilẹ̀ Sokoto, ibẹ̀ ni wọ́n land sí. Iléla ni wọ́n land sí, sorry. Ìgbà tí wọ́n dé Iléla náà ti move wọnú Sokoto wá. Iléla ní boundary Niger àti Nàìjíríà ní Sokoto. Ibẹ̀ ni border wà. Iléla yìí, ibẹ̀ ni Uthman Dan Fodio kọ́kọ́ pàtẹ́ sí tí ń gbé pẹ̀lú àwọn ọmọ kéwú rẹ̀. Ẹ̀sìn Islam gan ti wà Nàìjíríà before kí Uthman Dan Fodio tó dé. Kẹ́lẹ̀ bá máa àṣírí tí mo fẹ́ kẹ́ mọ̀ lẹ́nu.
Haúsá jẹ́ ìran tó wà peaceful, wọn kì í bínú, wọn yìí sì jà. Àwọn náà gbogbo ìran tó lọ́n dá sí Nàìjíríà, ìran tí máa ń ṣòwò ni wá, ìran ṣòwòṣòwò. Àwa tá a ní Nàìjíríà gangan tá a jẹ́ original ṣòwòṣòwò ni wá. Tẹ́ bá wo ìran Yíbò ẹ rí pé òwò ṣíṣe ó bá wọn lára mu. Ìran Yorùbá ló ní ká ṣòwò, ká kúrò lórílẹ̀‐èdè ká lọ lẹ́bòmíì lọ ṣòwò, Yorùbá ló ní. Bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ìran Haúsá, àwọn náà ní òwò tiwọn táwọn náà ṣe ń gbà yẹn nípa awọ làwọn máa ń kó kiri. Ní tó common jù lọ́dọ̀ tí wọ́n ń gbà yẹn ràkúnmí ni. Nílẹ̀ Kánò àti jẹ̀kí tá à ń pè ní donkey lédè òyìnbó, ó pọ̀ lọ́dọ̀ tí wọ́n gbogbo ìran Zaria, àwọn ìran Kánò yẹn, àwọn ìran Haúsá táwọn ní nìyẹn. Gbogbo èmi ní Katsina ò tí ì sí gbogbo àtà ń sọ yìí o, gbogbo Bauchi nkankan, gbogbo àwọn ìran yẹn ò tí ì sí o. Kánò yẹn ti wà tipẹ́tipẹ́, Kánò tẹ́ wọ́n yẹn ó ti pẹ́. Mi mọ ìlú tó dàgbà dúnú Kánò àti Maiduguri níbi tí wọ́n pẹ́ dé. Àwọn tí wọ́n ní Nàìjíríà nìyẹn àtàwọn ará Ilé-Ifẹ̀ àtẹ̀yà Yíbò, àwọn tó ní ilẹ̀ Nàìjíríà nìyẹn tí wọ́n ní láti lẹ̀, wọ́n dẹ̀ dára wọn mọ̀, wọ́n mọ ìhà tán tí ń wá, máa máa pàdé kẹ́lẹ̀ bá mọ̀. But nígbà tí o tún máa dá Fódíò òde, òun ló dá omi àlàáfíà ìlú irú bó ṣe dé. O tún máa dá Fódíò, ìlú tó ti wá pàtàkì gẹ́gẹ́ kò sẹ́dá àlàyé tó lè sọ pé ìlú báyìí ni o tún máa dá Fódíò ti ń bọ̀. Torí ẹ̀ làwọn náà ṣe máa ń sọ pé àwọn ò nílùú, pé àwọn kan máa ń lọ káàkiri ní ìran Fúlàní. Nígbà tí o tún máa dá Fódíò òde, ó invade Kánò, ó dá omi àlàáfíà Kánò rú nítorí pé òun ti rìn káàkiri ilẹ̀, kì í ṣòwò lòun fẹ́ ṣe, òun fẹ́ já ilẹ̀ onílẹ̀gbà ni, ó sì fẹ́ liberate àwọn èèyàn tipátipá. Kan sọ ó ti rí okòwò òyìnbó, ó ti rí bọ́ sí ṣe gbogbo Ethiopia, ó ti gbogbo Libya yẹn, ó mọ bí wọ́n ṣe ń ṣe ètò okòwò ń bẹ̀. So òun wá rò pé tó náà bá wọ ìlú yìí, gbà tó débẹ̀ kò mọ̀ pé ilẹ̀ Nàìjíríà fẹ̀ gan. Bó ṣe wọ Sókótó, ó rí pé àwọn ìran kan náà máa ń trade wá sọ́nà abẹ yẹn, làwọn ìran Kánò, àwọn Haúsá, ibẹ̀ ni wọ́n ti jẹ pàdé. Ó invade wọn ní Kánò, ó invade wọn, ó jà wọ́n, ó kógun jà wọ́n, ó yọ ọba bẹ̀, ó pa, ó sì install emir síbẹ̀, Fúlàní. So ìran tí ń jọba ní Kánò ìran Fúlàní ni, ṣùgbọ́n àwọn ìran tó jẹ́ aráàlú Haúsá ni wọ́n. Ṣé ẹ ti rí ibi tí wàhálà wà? Tẹ bá rí ìran Kánò, wọ́n ní ìlà kékeré kan tó máa ń kọ síbí báyìí, tètè báyìí mẹ́ta. Àwọn ìran Kánò nìyẹn, àwọn ìran Dangote, ìran Kánò ni wọ́n. Fúlàní lówó, èèwọ̀ ni wọ́n yìí lówó ká kówó owó pọ̀ rẹpẹtẹ. Ilé ìtẹ́bárí tó bá lówó, ó ti ní mixture bíi ìlú mẹ́rin nínú, kò sí original Fúlàní. Irú Alhaji Atiku Abubakar kì í sí original Fúlàní. Fúlàní ni Yorùbá kì í sí original. Ó ti ní mixture, ìsídà kí ìyá rẹ̀ wá láti ìran Haúsá tàbí kó jẹ́ pé pàtì Cameroon wọ́n ti mix up níbẹ̀ yẹn. Wọ́n yìí lówó torí pé inú igbó ni ìgbésí ayé wọn wà. Wọ́n yìí ṣẹ̀wọ̀n ti máa ń lówó. Tẹ́lẹ̀ wo bàbá Buhari dáadáa rí pé kò lówó, kò fẹ́ràn owó, ṣùgbọ́n wọ́n nìkan máa ń fa wàhálà, kan máa ń ní ani tó bá lówó lára. So bí ilé ayé tí wọ́n ti rí nù, àwọn ń yé ti àlàáfíà, wọn ò fẹ́ ibi tẹ́yìn ó ti ní peace. Fúlàní ò láì jẹ́ tẹ́jọ́ máa gbé lálàáfíà, wọn ò fẹ́. Wọ́n install ọba Kánò, wọ́n install ọba ní Zaria, wọ́n jẹ́ emir ní Zaria, wọ́n install emir ní Jigawa. Gbogbo àwọn ìlú ìsọ̀rí tó wà sọ́gbọ̀ngbè nílẹ̀ ìgbà tán bẹ̀rẹ̀ sí pọ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbogbo Sókótó, Bauchi, Katsina wá sí Yola, wọ́n ń gba gbogbo bẹ̀yẹn lọ, gbogbo àwọn eré abẹ̀yẹn, eré Sókótó yẹn wọ́n gba gbogbo lẹ́bẹ̀ lọ, wọ́n install emir lọ. Àwọn náà dominate bẹ̀, wọ́n dominate gbogbo bẹ̀yẹn. Minna àti Kaduna main Kaduna gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Tẹ́ bá lọ bèrè history, kò sí emir of Kaduna o.
Zaria ló ní emir, kò sí emir of Kaduna torí pé ìran Gbárí ló ní Kaduna àti Abuja. Àwọn ìran Gbárí àwọn náà wọ́n ní Minna, àwọn ìran yẹn ní títí lọ sí Láfíà ibi tá à ń pè ní Nasarawa state lẹ́nu. Àwọn ìran Gbárí nìyẹn, àwọn ìran yẹn náà àwọn náà máa ń fẹ̀yìn rẹ̀rù. Tẹ́ bá bá àwọn ìran yẹn gbé ẹ̀rí pé àwọn náà ní peace, kò sí tó kàn wọ́n pẹ̀lú jàgídíjàgan. Ṣùgbọ́n ọjọ́ tí Fúlàní ti wọnú wọn, níjọ́ àwọn El-Rufai ti wọ Kaduna ní Kaduna ti lálàáfíà. Àwọn ni wọ́n ń jẹ̀gàba, àwọn làwọn El-Rufai tẹ̀ ń wo àwọn Fúlàní náà. Àwọn náà máa rí tẹ́rẹ́tẹ́rẹ́ tí gògògóńgò wọn ò fẹ́ tásítà báyìí Fúlàní náà. Tẹ́ bá ti dá wọn mọ̀ wọn èjù tínrín báyìí lọ, wọn ó ga ṣoṣoro ìmú pointed nose. Tẹ́ bá wo former ọba Kano Sanusi Lamido, àwọn Fúlàní náà ó kàn jọmọ Kano ni, ara ìran descendant Fúlàní tí wọ́n install as ọba ní Kano ní Sanusi Lamido. Mo kàn fẹ́ kẹ́ dá wọn mọ̀ ló jẹ́ mọ́ sọ nǹkan tí mo ń yànnà lálẹ́ yìí. Now nípa ọ̀rọ̀ mi tí mo wá ń sọ lọ, Sanusi Lamido ìran Fúlàní ni, ṣùgbọ́n wọ́n jọba lórí Kano àwọn ará Haúsá. Haúsá ò wá lẹ́nu, táwùsá bá jọ ń jàgídíjàgan ni àwọn náà ti fight back, wọ́n gbà fọlọ́run. Ṣùgbọ́n Yorùbá ò gbà. Dáná mọ́ ọmọ sòdókò Yorùbá àgbà wọ́n fẹ́ invade wa. Wọ́n wá lọ jà ní Mẹ̀dúgùrì. Ó tún máa dán fún ogun ẹ̀ṣẹ̀ lọ sí Mẹ̀dúgùrì, ó rí pé ilẹ̀ míì tó wà tó tóbi, ilẹ̀ Mẹ̀dúgùrì dẹ̀ tóbi. Tẹ́ bá rìn láti Èkó tẹ́ wọ Kano, ó máa take yín ní nothing less than 17 hours títí ó tẹ́ fi wọ Kano, close to a day. Tẹ́ bá tún gbére láti Kano tẹ́ face Mẹ̀dúgùrì the same 17 hours lẹ́lò. Mo ti rìn rí ibi tí mo dúró yìí, 17 hours lẹ́fẹ̀ẹ́ rìn láti Kano wọ Mẹ̀dúgùrì, òun lẹ́fẹ̀ẹ́ rìn láti Èkó wọ Kano. Ẹ̀ṣẹ̀ wàá rìn padà lọ́wọ́ àìsí Mẹ̀dúgùrì. Ẹ wo bí ọ̀nà ṣe jẹ̀ tó. Ibẹ̀ lẹ́ máa ti máa rí àsán ìyanrìn tó máa lọ tí ò ní, ẹ̀ ń rí ilẹ̀ tó máa lọ, ẹ̀ bá máa wo igi mángòrò, ibi igi ìgbá, wọ́n á dá dúró lórí ilẹ̀ lọ. Igi baobab tó ń pè ní osè, ó máa dá dúró lọ ṣalalu. Àwọn igi yẹn lẹ́ máa rí ní gbogbo sáìdì ibẹ̀ yẹn. Kò sí ilẹ̀ tán fẹ́ fi gbin àgbàdo, kò sí. Ìyanrìn náà ní ń bẹ̀. Ní ilẹ̀ Mẹ̀dúgùrì, ilẹ̀ Borno, ṣe máa pé mo ti sọ lẹ́ẹ̀kan pé wọ́n close mọ́ ìran Yorùbá. Ṣe wá rí ilẹ̀ yẹn ó wá wọ Fúlàní lójú púpọ̀. Láti 18th century Fúlàní wọ Nàìjíríà o, kò tí ì pé 200 years tí Fúlàní dé Nàìjíríà. Tó bá ti pé 200 years, bóyá 200 and something, 200 and something years tí Fúlàní ti wọ Nàìjíríà. Ẹ wá wá àwọn ọlọ́tún ti wà bẹ́ẹ̀ more than 1000 years. Ẹ wá lọ invade wọn. Ẹ wá lọ invade Mẹ̀dúgùrì. Di ọ̀la ọ̀sẹ̀ wọn ò rí Mẹ̀dúgùrì jà lógun. Òun ni ló cause problem tí Mẹ̀dúgùrì ló fà á tí ò fi ṣe emir ní Mẹ̀dúgùrì. Ẹ lọ béèrè. Ìlú tí wọn ti jẹ́ emir ní gbogbo náà ti Mẹ̀dúgùrì ni Borno. Kò sí emir ní Borno. Ní ìgboro Borno ẹ lọ béèrè dáadáa, ẹni tó bá dé bẹ̀rẹ̀ kò sí emir níbẹ̀. Kò sí emir níbẹ̀. Kò sí emir torí pé ìran Borno ó fara ti ìran Yorùbá. Òun ló fà á tí kì í bá ṣe ọ̀dàlẹ̀ tí Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n máa ń gbogbo tí ń yà Ààrẹ Ọ̀nà Kakanfò a máa dalẹ̀ ni. Tẹ́ bá lọ wo history ilẹ̀ Yorùbá látẹ̀yìnwá, Báṣọ̀run ní máa jagun fúnlẹ̀ Yorùbá. Báṣọ̀run òun lóye gidi tó yẹ ká máa lé, ló yẹ ká máa pọ́nlé. Òun ní oyè jagunjagun ilẹ̀ Yorùbá. Báṣọ̀run wa máa ní balógun tiẹ̀, kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. Aláàfin Ọ̀yọ́ ló ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Aláàfin ní Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́, kì í ṣe
kì í ṣe balógun ilẹ̀ Yorùbá o. Ààrẹ Ọ̀nà Kakanfò kàn jẹ́ jagunjagun tó jẹ́ olórí ẹ̀ṣọ́ Aláàfin Ọ̀yọ́ ni. Nígbà ayé Gáà, Basọ̀run Gáà ló ja ogun Basọ̀run ni. Ó gba ilẹ̀ Tápà, ó gba ilẹ̀ títí ó control. Táwọn sọ pé Aláàfin control wọ Ghana as at that time. Basọ̀run Gáà ni o. Basọ̀run Gáà kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. Kò tí ì sí ìta Ààrẹ Ọ̀nà Kakanfò tó jagun wọlé jẹnẹjẹnẹ ilẹ̀ country mi ní Nàìjíríà tó kọjá Basọ̀run. Ẹ lọ bèrè. So ẹ̀yin tẹ́ ń bú Ààrẹ Gani Adams ẹ kàn waste ìtọ́ yín lásán ni. Gani Adams ò ní kankan ṣe pẹ̀lú ìran Yorùbá tó ní í ṣe òun àtàláàfin ni wọ́n nira wọn. Ẹyẹ darú pọ̀ mọ́ sápà. Ìtí mọ́ sún mi lọ́rọ̀ ìran Yorùbá nìyẹn. Gbogbo nǹkan wọ́n fọ́jú ẹ̀ papọ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ nǹkan kan ẹ dákẹ́ ẹ jẹ́ ẹ máa wòran bí kíní yìí ṣe ń lọ. Ẹ rí ibi tí ó yọrí sí. Mo kí ọ olóyè Sunday Ìgbòho Òòṣà ọkú ọmọ ṣe. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ọmọ tí ọ lẹ́yìn ọ̀ ní tójú ilẹ̀ mọ́lẹ̀. Ẹ̀gún ayé ò ní gún ọ lẹ́sẹ̀. Ọ̀ ní jì sọ́fìn ayé. Ọ̀ ní tẹ̀sọ̀ àgbàlagbà mọ́lẹ̀. Ní tí bá jẹ́ lára rẹ kò ní sáláì mọ́ jẹ mọ́. Lágbára lọ́lọ́run àwọn arálẹ̀ ilẹ̀ yóò mọ̀ tí ọ lẹ́yìn. Gbogbo tí ń jẹ́ fún ó sì máa jẹ lọ bí ó ti rí nù. Tèmi fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé olóyè Sunday Ìgbòho ọkú gbìyànjú ọkọ ọmọ ṣe tí kì í báyìí bí ó ti máa wà lọ́nu títí láéláé bí ó ti máa wà lọ́nu. Yorùbá ò ní máa ń ṣaláì mọ́mọ́ lẹ́ni tí ó mọ̀ dúró tì bí ó ti máa wà lọ́nu. Àṣírí kan ni kò sí àsìkò kan tí challenges ó dé nílẹ̀ Yorùbá tá àlẹ́ nìkan tí ó dúró bí ó ti máa wà lọ́nu. Mo kí gómìnà wa Akérédolú ẹ kú ọmọ ṣe gómìnà. Ẹ̀yin nìkan lẹ ní ẹ̀jẹ̀ ọmọ Yorùbá lára tí ń rìn lára yín tẹ̀ ń retí wa rò. Wọ́n pa Ọ̀làkùnrin wọ́n odidi ọba l'Oǹdó àwọn Fúlàní yìnbọn pa. Ẹ wá l'Akérédolú bínú kò sí ní bínú nígbà tí ibi títí ṣèjọba tá máa pa gbogbo ìlú Oǹdó mọ́ lọ́wọ́. Ìjọba wo ni wàá sọ pé òun rí ṣe ìtàn ń pè níjọba tí mo mọ̀ nù. Akérédolú ọ̀ ní tójú ilẹ̀ mọ́lẹ̀. Ọmọ rẹ ò ní kó sọ́wọ́ àwọn agbénipa. Lágbára Ọlọ́run ọba ọlọ́wọ́lá arálẹ̀ ilẹ̀ Yorùbá gbogbo àwọn tó jìyà gbogbo àwọn tó kọ́kọ́ tú koríko ilẹ̀ Yorùbá pé ibi ìlà máa pè nílẹ̀ Yorùbá gbogbo àwọn tí wọ́n kọ́kọ́ obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ gbálẹ̀ ilẹ̀ Yorùbá lágbára wọn lágbára ìwáyé wọn Akérédolú ọ̀ọ̀ni rẹ̀ rù dànù lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ̀yin gọ́fúnà yòókù náà kí yín o akí yín ẹ̀yin náà kú ọmọ ṣe ṣùgbọ́n kò sí téèyàn ṣe láyé tí ò lérè. Ẹ̀yin náà ti fìtàn balẹ̀ lónìí nù. Ẹ ti fìtàn balẹ̀ mẹ̀yà tí a là nígbà tó mú Fúlàní tẹ̀ ń pàtàn níwájú yín tẹ̀ wọ́n rẹ̀ ni wọ́n ń pàtẹ́wọ́ fún ibẹ̀ lórí ojú ti gbà mẹ́tì fún yín. Jẹ́ wọ́n mọ tí wọ́n ń ṣé ìpànìyàn jẹ́ ń tó dáa ni kéèyàn máa pààyàn lọ́mọ wọ́n rẹ̀ ń pàtẹ́wọ́. Tó yẹ kẹ́ sọ pé kílẹ̀ ọ̀lànà kó gbé mẹ́ níbi tó wà ìwọ̀n pàtàn fún yín. Ẹ má jẹ́ ká ti torí òṣèlú ẹ má jẹ́ ká ti torí tá a fẹ́ jẹ ká tọwọ́ ká ti gíbọ àwọn ará ilé wa lójú. Àwọn náà lápadà wá fàbọ̀ bá. Ẹ má jẹ́ àṣòṣèlú bí ẹ ṣe ń ṣe yìí àìṣòṣèlú bẹ́ẹ̀. Mọ́là ò lè ṣe bẹ́ẹ̀. Mọ́là ní plan fún yín plan tó burú láwọn Fúlàní tá à ń sọ yìí má jẹ́ pé wọ́n mọ́là mọ́ ọ̀tọ̀ mọ́là ọ̀tọ̀ Fúlàní. Wọ́n ní plan fún yín gidi gan. Wọ́n mọ̀ pé gbọ́n lẹ́yìn. Wọ́n wá ń tìtorí yín wọ́n wá ń dẹyìn lọ́dẹ. Ṣùgbọ́n wọ́n kó sọ́wọ́ wọn gbogbo ìgbà. Ibẹ̀ ó yẹ ká rí gọ́fúnà kan tí ó yarí ń bẹ̀ bá Akérédolú ṣe yarí. Níjọ́ tí Akérédolú àṣírí kẹ́lẹ̀ kan jà nígbà gbogbo yín dákẹ́tẹ́ sọ̀rọ̀. Níjọ́ tí Sunday Ìgbòho sọ̀rọ̀ Akérédolú náà sọ̀rọ̀ kílẹ̀ tó mọ́. Àwọn tá a fẹ́ nìyí nílẹ̀ Yorùbá tó lè gbè wá níjà. A nílẹ̀ ẹni tí ó gbè wá níjà ni tí ó gbé ìran Yorùbá níjà. Àní ká lọ ogun àní ká lọ sádà àní ká lọ sá ọ̀bẹ ṣùgbọ́n ẹ jẹ́ kẹ́nu yín gbó ẹ jẹ́ kẹ́nu yín ó gbó ẹ jẹ́ kẹ́nu yín ó kó wà lójú kan káyé ó rí wípé Yorùbá inú wọn ò dùn tí ń lọ. Gbajabiamila tẹ́ fi sí áùsì Gbajabiamila lọ ṣiṣẹ́ fún mọ̀lẹ́bí rẹ ni
family ẹ̀ ní ṣiṣẹ́ fún kò sí tó ká àwọn house tẹ́ yan wàláì àṣírí mo gé fún yín lẹ́nìí kò sí tó kan Gbajabiamila pẹ̀lú yín o Yorùbá ẹ̀yin lẹ mójútọ́rọ̀ ara yín ẹ má dúró de Gbajabiamila ẹ má dúró de gbogbo àwọn tẹ̀yìn lọ sí house o ẹ má dúró de wọn kọrí dókítà lọ́yọ̀ọ́ ní Bàràpá Fúlàní pa Fúlàní tí wọ́n ń gba ọmọ lẹ̀ lọ́wọ́ àwọn agbẹnipa orí Sẹ́ríkì tí ń gba àwọn ọmọ kúrò lọ́wọ́ àwọn agbẹnipa orí ilẹ̀ Bàràpá ní ń gbé olè lọ gbowó fún oníwà bá yẹn gba ọmọ tí wọ́n bá gbé fúra sí wọn là gbépo lájà kò dàbí ẹni tó gbálẹ̀ fúra sí má fọ̀rọ̀ ọlọ́pàá wé o gbogbo commissioner of police tẹ́ rí ilẹ̀ Yorùbá trap náà fi wọ́n dẹ fún wa gbogbo kò jọ ọmọ yín má trust wọn lásìkò tá a wà yìí don't trust anybody wọn ò ṣe ti yín àṣírí mò ń gé fún yìí báwo ni ìyẹn ṣe máa wà nínú ìgbẹ̀yìn kó máa gba owó lọ́wọ́ yín àwọn aráàlú kó máa lọ bá wọn tú ẹni tó wà náà gbẹ̀kúnlẹ̀ ṣáà máa gbọ́mọ̀ wọn rí irú ẹ̀ ló ṣẹlẹ̀ Nàìjíríà mi tá a pariwo fún bàbá Buhari títí tí ò gbọ́ ṣùgbọ́n torí pé Fúlàní ló náà ìpànìyàn ò jọ wọ́n lójú Buratai Fúlàní ni ṣé pànìyàn jọ lójú wọ́n mú odidi ọdún gbọ́n lẹ́bí bá kó Boko Haram jà mọ̀ sọ fáwọn Nàìjíríà mi pé ká máa attack ní tó ń ṣẹlẹ̀ mò ń sọ fún yín yóò mọ wọ́ọ̀nù Nàìjíríà mi pé tẹ́ ẹ bá fi lè attack orí yín láti fagbọn ẹni tó attack lásán wọ́n dismiss ni wọ́n dismiss ẹni yẹn ni nítorí pé attack gbọ́dọ̀ attack o Boko Haram wà lọ́mọ káwọn Nàìjíríà mi máa káàmpù yóò máa fáyà wọn mọ́bẹ̀ torí wọn gbọ́dọ̀ ṣé Nàìjíríà mi dẹ̀hùn Nàìjíríà mi ti ń lọ sí Liberia war ti ń lọ sí Sierra Leone lọ sẹ́tù war àwọn adẹ̀ni tí Boko Haram ń pa lójoojúmọ́ àṣírí ibẹ̀ lẹ́gbẹ́ lẹ́nu mi lẹ́ni ó jù bá ń lọ ṣùgbọ́n ní sọ púpọ̀ lórí ìkànnì ẹ̀lọ́tọ̀ tí ń sọ àtọ́jú àṣírí tí ń bẹ lọ́wọ́ wa tá à ní sọ tí ń ṣẹlẹ̀ àwa kàn fẹ́ kí Yorùbá múra ni prepare ara yín jẹ́ kí mọ̀ yín ó ṣọ̀kan fi mọ̀ yín ṣọ̀kan má blame ara yín má ṣe blame game ṣe àwọn gómìnà tí mo ta sílẹ̀ kan yẹn mo fẹ́ kí wọ́n múra ní káwọn náà tún àmúre wọn dé má ṣàṣùpìyè má ti torí pé ẹ fẹ́ lọ second term kẹ́ máa wá ta ẹ̀mí àwọn èèyàn lójì abẹ̀yìn ni ṣe sùúrù múra jẹ́ ta àwọn èèyàn kìdí jẹ́ káwọn ará ló mọ̀ pé lè fi mọ̀lẹ́bí yín wọ̀ nítorí àtijọ́ àti mọ̀ jẹ́ wọn mọ̀ inú Yorùbá ò dùn sí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pẹ̀lú àwọn ìgbésẹ̀ tẹ́ gbé lórí wàhálà tó ṣẹlẹ̀ yìí lórí kéèsì Bàràpá lórí kéèsì Fúlàní inú Yorùbá ò dùn ẹ̀wọ̀n sọ pé Miyetti láti ní peace pẹ̀lú western aláìláìláìlá àwọn ẹni pa yín bọ̀ láti over 200 years ẹ̀wọ̀n lẹ́nu ní peace pẹ̀lú wọn ṣé Fúlàní máa ń fi peace gbé pẹ̀lú èèyàn ni èèyàn dá màálù wọn ní oko ẹni tí ń dárò jẹ ṣé dá lọ sí Minna níbi tó ti dáko tó jẹ́ pé helicopter náà fi ń fún ajílẹ̀ ń bẹ̀ tó jẹ́ pé tractor ló ṣiṣẹ́ ní oko yẹn àwọn tó wá fọkọ́ roko tó pé ẹ̀yìn wọn ti bà àwọn ilẹ̀ wa ń da màálù wọn ní oko wọn wà á jẹ gbàgbàdo wọn wọ́n jẹ lájẹ tán ẹ̀tún mẹ́ni ẹ̀tún lù ú tàbí kẹ́ pa ilé tó bá sọ̀rọ̀ gọ́vnọ̀ wa sọ pé peace wà peace wo ìbásọmọ tiẹ̀ ìbásọmọ yín lọ́wọ́ bàbí ìyàwó rẹ ní Fúlàní bá sùn tó tún pa inú yín bá dùn ṣùgbọ́n máa fi èpè kan lélẹ̀ ní lórí online yìí lẹ́nìí lórí ìkànnì fún gbogbo agbódegbà ilẹ̀ Yorùbá gbogbo ẹni tó ròdòdó tí ò sọ nílẹ̀ Yorùbá lágbára Ọlọ́run wọ́n ní ẹran tó ká bá fẹnu sọ ẹnu ọ̀ká ní òkú sí níjọ́ tí Akérédùgbò bá tagbò ìjọ náà ní máa kan ilẹ̀ pa ẹran tó ká bá fẹnu sọ ẹnu ọ̀ká ní òkú sí o níjọ́ tí Akérédùgbò bá tagbò ìjọ náà ní máa kan ilẹ̀ pa níjọ́ tá a bá bẹ́ pákùn tàbí ìtàkùn ìjọ náà ní òye ojú máa mú igbó tí ọ̀gẹ̀dẹ̀ bá bímọ tiẹ̀ tó ń tọ́gbẹ́ ni tí ejò bá bímọ tiẹ̀ tó ń tọ́gbẹ́ ni gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣàbòsí ilẹ̀ Yorùbá nítorí àti jáda tiẹ̀ Fúlàní ó pa ọmọ tiẹ̀ náà lágbára lọ́wọ́ àwọn tó nílé ayé lágbára Ọya Òrìrì lágbára Ṣàngó
lágbára Ògún lákàáyé, lágbára àwọn èṣù ọ̀dàrà, lágbára gbogbo àwọn òòṣà tí ń bẹ ńlẹ̀ Yorùbá pátá, gbogbo alálẹ̀ ilẹ̀ Yorùbá pátá, gbogbo gómìnà gbogbo olóṣèlú kúṣèlú tí bá wò ṣe jẹ́ tí bá ń gbàbọ̀dè fún ilẹ̀ Yorùbá nítorí àti dá tiẹ̀, Fúlàní ó pa òun náà lọ́mọ, wọ́n fi dẹ́ta jẹ bí ó ti rí nù. Gbogbo tí ń bá sọ lónìí àròrọ̀ mọ́ tó àbàwọn èṣù bí ó ti rí nù. Ẹja tó máa fún àbá fèpè ṣe kò ní níyanjú, ilẹ̀ Yorùbá ò ní tò. Tá a bá fi èpè ṣe ilẹ̀ Yorùbá ò ní tò, ilẹ̀ Yorùbá ò ní tò. Èpè là á fi yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀. Èpè gbogbo ẹnikẹ́ni nínú yín tí bá ti ń gbàbọ̀dé gbà gbogbo ń tà sọ wọn àròrọ̀ mọ́ fún. Akérèdọ́lù lẹ́ẹ̀kan sí ọmọ jíire láyọ̀ lágbára Ọlọ́run ọba, àwọn ọmọ rẹ̀ ó yàn wọ́n yanjú, àṣà ayé àwòdì ọ̀run ò ní kú ọlọ́mọ lọ. Wọ́n gbogbo ẹni bá gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá, àṣà ayé àtàwòdì ayé ní ó kó wọn lọ́mọ. Ẹ tún ẹ̀rọ ara yín pa. Sunday Igboho wá dọwọ́ ẹ̀yin Yorùbá, ẹ má gbẹ̀yìn bẹ́bọ jẹ́ fún o, tọ́ra àmọ̀ yín. Gbogbo ẹnikẹ́ni tí wọ́n máa ń gbèrò àti gbẹ̀yìn bẹ́bọ jẹ́ fún Sunday Igboho kì í san fẹ́ san, kì í sì wọ́ fọwọ́. Ọmọdé rí abọ́ ìrídìí ìjókòó, àgánrídìí lókù ìníṣẹ̀mẹ́. Gbogbo ẹni tọ̀hún ò ní níṣẹ̀mẹ́. Tí bá ti ń bọ́nu wàhálà kan ní ó máa kónu wàhálà mi lágbára, torí pé ẹ má jẹ́ ń pè tí ò dáa. Mo fẹ́ sọ nǹkan tí ò dáa lórí ìkànnì, ẹ má jẹ́ àsọ, ẹ jẹ́ àfipamọ́ torí ìjọ mi. Ẹ má gbàbọ̀dé fún, tẹ́ ẹ bá gbàbọ̀dé fún ilẹ̀ ó mú yín, bẹ́ẹ̀ ni àwọn alálẹ̀ ó mú yín.